ó bẹ̀rẹ̀ sí ronú pé ṣé bí Mojí ti dé kí tún wá ní ti ṣíṣẹ̀rùbara ẹni. Ta ni mo ṣẹ̀ gan-an tó ń bi mí léèrè pé ṣó dáa? Kí ni mo ṣe tí ò dáa? Ẹ ṣáà ń fẹ́ kí n kó jáde nínú ilé yìí. Ẹ tan ara yín jẹ o, ẹ̀yin agbọ̀nràndùn Mojí. Kò pẹ́ omi bẹ̀rẹ̀ sí dà lójú rẹ̀. Àròkàn bẹ̀rẹ̀ sí fa ẹkún àsundà fún un. Ṣé bó oorun ṣe ń gba tọwọ́ ọmọdé bẹ́ẹ̀ náà ló máa ń gba tọwọ́ àgbà. Kò pẹ́ Àkànkẹ́ forun sí i. Nǹkan kan kò lu ara wọn títí tí ilẹ̀ fi mọ́. Bí ilẹ̀ ṣe mọ́ ló jí àwọn ọmọ rẹ̀ pé kí wọn ó bọ́ sí pálọ̀ láti gbàdúrà. Ṣẹ́gun náà jáde sí wọn. Ó sì rán Kẹ́hìndé pé kí ó lọ jí Mojí wá láti jọ gbàdúrà pọ̀. Àkànkẹ́ ló ṣáájú nínú àdúrà tí Ṣẹ́gun sì fi oore ọ̀fẹ́ káàdì rẹ̀. Lẹ́yìn oore ọ̀fẹ́ ni Ṣẹ́gun pinnu láti gba àwọn ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ níyànjú. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ sí Àkànkẹ́ pé kí ó fọwọ́ wọ́nú. Ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ náà, àtúnṣe ló kù kí àwọn wá sí i. Kò ṣàìfiyé pé àwáyé ìkú kan ò sí, ọ̀run nìkan làrè máa bọ̀. Rọ́pò ti kú, ó ti lọ. Ẹni tí ò tí ì kú kò tí ì mọrú ikú tí ó pa òun. Ó di dandan kí ọmọ ènìyàn ó kú. Ikú oró ni ò dáa ká gbàdúrà fẹ́nikẹ́ni láyé. Like and follow us on Facebook. Also, subscribe to our YouTube channel.